ewúrẹ́ ìgbénu ọ̀lẹ̀ ríran àgùntàn ìgbénu ọ̀lẹ̀ ríran Adékúnlé ọmọ owó lára ń fẹ́ omi ara rẹ̀ dowó fún owó lára ń fẹ́ àtìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lónìí ẹ̀jẹ̀ ara rẹ̀ dowó fún owó lára ń fẹ́ àtìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lónìí. Final year, final year, final year. Ìparí ẹ̀kọ́ rẹpẹtẹ ló kù kí kẹ́kọ̀ọ́ gboyè kí máa wáṣẹ́. Ẹbí kò á dópin, máa di graduate, máa ríṣẹ́ tó dára sí oil company. Wọ́n fún mi nílé, wọ́n fún mi lọ́kọ̀, àmọ́ owó wálé, máa tún fàyà tó dára. Final year. Ẹ kú oríire òní ẹ kú oríire òní gbogbo nǹkan ti yanjú gbà mo ti rí èmi náà ti kì mọ́lẹ̀ mo ti ṣe bó ti yẹ kí n ṣe gbogbo ẹ̀ sì ti dòun ẹ máa jíjó ayọ̀ kẹ ẹ máa rẹ́rìn ayọ̀ ẹ̀yin náà ti dolówó nù. ẹ bá jó di ìgbà tí a bá gba ta fẹ́ gbà ní. èmi ò ṣe tì rí n ò ṣe fẹ́ nìkan kó ní òṣìṣẹ́ rí mo ìṣe pé náà ló wọlé lọ́kàn ó yìí ti dòun ó ti wà nù ilé. wàyí o ìkìlọ̀ pàtàkì méjì kan wà aya mi tí mo fẹ́ ṣe fún yín. ẹ má gbàgbé àkọ́kọ́ àkọ́kọ́ ṣé ẹ ti tọ́jú ibi tẹ́ gbé sí torí gbà á parí ẹ̀ nísìn ká máa gbé lọ́dọ̀ yín lókù báyìí. ìyàrá kan là ń lò bàbá àwa àtàwọn ọmọ wa yàrá kan ní ilé kọjú sí mi kọjú sí ẹ sí làwà. ẹnìkan ọmọ yìí ó bọ́ sí ibì kan bó jẹ́ kí wọ́n máa sun gbàgede kí ẹ gbé òun sí yàrá kan lọ́tọ̀. ṣé àwọn ọmọ wa máa sun ọ̀dẹ̀ níwọ̀n ní máa bi wá léèrè pé kí ló dé ta kóra wa sọ́ọ̀dẹ̀ ibi táwọn èèyàn ń gbà kọjá lọ kọjá bọ̀. máa bi wá léèrè bàbá kọmọdà ta. ọ̀dà gbogbo èmi náà fèyí ń dán yín wò ni torí gbogbo ẹni bá dá ní lójú àfi gbárí ni wọ́n sì dá ń lójú pé mo máa ṣe mo sì máa ṣe kí n kọ́là kọ́kọ́ ṣe mí kò ì sẹ́ni tí mo ṣe fún tí mo ṣe láṣetì rí wọ́n bá yín tọ́jú rẹ̀ sí títí táyìn náà fi kọ́lé tiyín tán tẹ́ bá ti wá kọ́lé o ẹ yọ yàrá kan fún lọ́tọ̀ tá a gbé sí ṣé ẹ ti gbọ́ ní tí ń sọ torí ó gbọ́dọ̀ dún yàrá kan lọ́tọ̀ ni. ó lè wọ̀ o èèwọ̀ méjì péré ni ọgbọ́n mi aya mi sọ ń gbọ́ àkọ́kọ́ ẹ gbọ́dọ̀ máa pa ẹran àbílẹ̀ fún lóòrèkóòrè ẹran àbílẹ̀ kì í ṣe màálùú o bẹ́ẹ̀ bá ti mẹ́ràn àbílẹ̀ ẹ pa á ẹ̀jẹ̀ rẹ̀ ńlẹ̀ ẹ̀ máa dà sí. a bá ti rówó rà á máa pàṣẹ. ọgọ́wọ́dẹ bẹ́ẹ̀ bá ti ń dájú lẹ́wọ̀n tó pé asáré pàjé arìnrìn gbẹ̀rẹ̀ pọ́là òun ẹwà níjọ wọ̀lú òun ẹwà níjọ wọ̀lú. òun ẹwà níjọ wọ̀lú. asáré pàjé lórúkọ tá a pè fá. asáré pàjé lórúkọ a pè fá. arìnrìn gbẹ̀rẹ̀ pọ́là lórúkọ tá a pè wọ́ Òṣùmàrè. arìnrìn gbẹ̀rẹ̀ pọ́là lórúkọ tá a pè wọ́ Òṣùmàrè. arìnrìn gbẹ̀rẹ̀ pọ́là lórúkọ tá a pè wọ́ Òṣùmàrè. kí la jẹ́ jẹ ló tún fẹ́ lájẹ́ fi yálé ẹni. jẹ́ran kí la jẹ́ jẹ ló ti. ǹjẹ́ kí la jẹ́ jẹ ló tún fẹ́ lájẹ́ fi yálé ẹni. ẹran kí la jẹ́ jẹ ló tún fẹ́ tájẹ́ fi yálé ẹni. ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì. ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì. lájẹ́ jẹ ló tún fẹ́ tájẹ́ fi yálé ẹni. ajé jẹ ló tún fẹ́ tájẹ́ fi yálé ẹni. ajé yálé mi lágbájá ọmọ lágbájá wa lónìí o. ajé yálé.
Ajéyalé mi lágbájá ọmọ lágbájá wá lónìí o. Ajéyalé mi ṣé orúkọ owó lára ń fẹ́ ló máa dárúkọ. ṣé orúkọ tèmi ó yà. Ajéyalé mi lágbájá ọmọ lágbájá wá lónìí o. Ajéyalé mi mú fún ọmọ owó lára fẹ́ lónìí. Kọ́ wá jẹ́rán ọ̀gẹ̀dẹ̀. Kó wá jẹran ọ̀gẹ̀dẹ̀. Ó parí owó dé mi. Ó ti sọ owó dé. Bàbá kò jẹ́ ẹran lẹ sọ pé èwo tún ní tọ̀gẹ̀dẹ̀. Kí lajẹ́ jẹ lótùfẹ́ tájẹ́ fi yálé ẹni ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì lajẹ́ jẹ lótùfẹ́ tájẹ́ fi yálé ẹni ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì Ajéyalé mi wá jẹ́rán ọ̀gẹ̀dẹ̀ torí kára ó lè dẹ̀yìn ni. Àṣẹ. Bówó náà bá dé kára ó lè dẹ̀yìn. Àṣẹ. Kó dẹ̀yìn nílé kó dẹ̀yìn lóko kó dẹ̀yìn nírìn àjò nítorí pé ìrìn ẹ̀rọ̀ fọ̀kan ìrógùn gbóná ọ̀gbọ́n mi kòkòrò ọ̀tá yín ó sì máa le. Ó ti jẹ́ nù ìdí ọ̀gẹ̀dẹ̀ nu ọ̀gẹ̀dẹ̀ lajẹ́ máa jẹ lótùfẹ́. Ṣé ká ra ọ̀gẹ̀dẹ̀ sílé? Ọ̀gẹ̀dẹ̀ wo náà ni o rà lé? Ọ̀kàrẹ̀ ọmọ mi amọ̀dé nìkan yìí bó ṣe jẹ́ nu sì rí pé gbádùn lọ́jọ́ ogbó yín nù. Tó ìkejì ẹ wá ṣèkìlọ̀ èèwọ̀ ni èyí tí mo sọ fún yín tán yìí ń ní kìlọ̀ èyí tí mo fẹ́ sọ yìí èèwọ̀ rẹ̀ ni o. Ẹ dákun o ojú méjì èrí o níbi tẹ́ ẹ bá gbé sí o. Ṣé bí ṣe bójú èmi àti wáìfù náà làwọn wà ní. Ẹ̀yin méjèèjì ti di kan bẹ́ẹ̀ ya ti di kan ojú kan nù. Ẹ má jẹ́ kójú mi ò tún rí i mọ́ yàtọ̀ sí rí tíwọ́ tí ẹ ti ń rí yìí. Ẹ dákun o kúnkún làwọn afáàdì tí o bẹ́ẹ̀ ibà ẹ jẹ́ kójú mi ò rí i ó bónú o. Tí ẹ tó kù fún un ni kó máa gbádùn tòun tán ọmọ ẹ dọjọ́ ogbó rẹ̀. Kò sì gbọdọ̀ fẹ́ yàwó mi atọ́jú àwọn ọmọ mi àbí. Tó ti gbọ́. Òkè la tún fẹ́ fi ìyàwó sí i. Ṣé mo fẹ́ fọ obìnrin ṣe? Ó lóun ò fẹ́ yàwó mi gbogbo ní máa ti ń fẹ́ lọ gbọ́dọ̀ máa fi tẹ́ lọ́rùn. Owó la fẹ́ báyìí. Owó ti dé nígbà tí ó bá ẹ dìwé ọ̀tún la ti mọ ìyọnú owó bó ṣe jẹ́ nu. Ẹ dákun o ojú méjì èrí o. Sọ́ra rẹ̀ dorúṣà fádárí rún. Àtijọ́ owó ti délé ayé ló ti sọ́ra rẹ̀ dorúṣà o. Ó ń sáká wọn ò rí ìyá ń wá owó ọmọ ń lówó ọkọ ń lé owó gbogbo ilé lé owó ká owó sì sápamọ́ sí ibì kan ẹ ò rè é. Àwa ń fipá wa à ń fẹ̀mí wa à ń fi gbogbo ara wa. Àtijọ́ owó ti délé ayé ló ti sọ̀rọ̀ rẹ̀ dorúṣà fádárí rún. Látọjọ́ tọmọ ènìyàn ti rówó ni wọ́n ti ń ṣe ráńkà déédéé fún. Wọ́n ń wárí fún owó owó ń sọ ẹ̀gbọ́n dàbúrò owó ń sọ àbúrò dẹ̀gbọ́n owó ń sẹ nígbọ́n dẹ̀ nígọ̀ ẹ ò rí. Àtijọ́ owó ti délé ayé ló ti sọ̀rọ̀ rẹ̀ dorúṣà o. Ọ̀nà tí wọ́n tún ń gbà fi wọ́wọ́ kọ́ ó ń kọ mí lóminú ó ń bà mí lẹ́rù jọjọ kò sóhun tẹ́nìyàn ò ní bí ò bá ìlówó kò sóhun tẹ́nìyàn lè ní bí ò bá ìlówó tẹ́nìyàn lọ́gbọ́n bí ò lówó bí àgbà tí ò lọ́gbọ́n ni tẹ́nìyàn láṣọ tí ò lówó bí ẹni wà kìsà ni bó o bímọ jọ bó o lówó wọn aṣáàdọ̀mọ ọlọ́mọ. Àtijọ́ owó ti délé ayé ló ti sọra rẹ̀ dorúṣà o. Súré owó aṣọ ọmọ nù alàkàkà owó pàdánù ẹ̀mí owó ọ̀hún kọ́ ìyàwó ọ̀dàlẹ̀ ni torí ọjọ́ tó o bá ti kú owó á kúrò nílé rẹ̀ á di tẹlòmíràn bó bá tiẹ̀ ń àtúndá wàhálà sílẹ̀ bólówó bá kú tán àwọn ọmọ máa jà torí owó bọ́lọ́rọ̀ bá lọ sọ́run ẹbí rẹ̀ á tún pa á lọ́mọ ni láti ìjogún owó 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 kúdí ego ìgboro.